ọ̀rọ̀ mà ti di gbámi sí omi ètò lágboolé fújì ọjọ́ ògan ni gbogbo awuyewuye yìí ọjọ́ ògan ni ó tó wá sópin ẹ jẹ́ mi oṣù bẹ́ẹ̀ kí n mọ kí n pé ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo tẹ́tí láǹfààní àti mọ́ gbọ́ àti mọ́ wò wá lórí ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé àti mọ́ jáyín sí àti mọ́ gbé yín débẹ̀ náà ló jẹ wá lógún kí wá ní ohun tí àwùjọ máa yànnà gan lónìí kí ni ohun tí àwùjọ máa gbé yẹ̀wò ìyà tó bá kọ sí yín ẹ má gbàgbé láti fi opinion ní sọwọ́ sí abala àríwísí ìyẹn comment section. General Alhaji Kollington ti fi èsì ọ̀rọ̀ síta lórí ẹ̀sùn tí Wasiu Ayinde fi kàn án nítorí bẹ́ẹ̀ wá gbàgbé nínú fọ́nrán kan tí a gbé jáde sẹ́yìn níbi tí Alhaji Wasiu Ayinde ti fi léde pé nígbà tí ìyá Kollington kú àwọn ṣe gẹ́gẹ́ bí ọmọ o lẹ́yìn tí Alhaji Kollington kọ̀ láti san padà nígbà tí ìyá tí wọ́n kú èsì ọ̀rọ̀ náà ló ṣe bẹ́ẹ̀ ló gba ojú òpó ayélujára Facebook kan ní báyìí láti ẹnu Alhaji Kollington lẹ́yìn tí wọ́n ní n kò fẹ́ o kí K1 The Ultimate n kò fẹ́ kó yẹ̀yẹ́ mi ní o ìdí rẹ̀ nìyí ṣùgbọ́n láì dènà pẹ̀lú ẹwà nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan ẹ̀já jọ gbádùn fọ́nrán ọ̀hún. ọ̀pẹ́ ojúgbọ́ mélòó síra wọn lọ tí ọmọ ìpínṣẹ́ láìsí mo lè tẹ́ẹ̀sì ẹ̀ mo kí mo kàn sórí ẹ̀ ó lè di pé ó ṣe dé ó kàn lè kọjá ó kàn lè wọ́. Alhaji Wasiu Ayinde kọjá láàrin ó ń lọ ìmọ̀ náà pé èmi ni mo jókòó wọ́n lọ pé Wasiu wà ṣé kò rí mi ní ló bá yí padà rí tágìlì ló bá bọ̀ gbà tó dẹ̀ dé. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ̀lé. kó kí sọmọ Yorùbá ni àbí mo dọ́mọ kékeré pẹ̀lẹ́ o Wasiu wà ní fi mú dábì lóhùn ló ń gan lọ́rùn ló ń gan ní gbogbo èmi kí wà nílé ó dẹ̀ yí padà ló bá ń lọ àṣé kékeré ni mo rí yẹn nígbà tó wá dúró stage tó bẹ̀rẹ̀ sí kọrin ló wá kí gbogbo ọmọ onífújì kékeré náà wà ń bẹ̀ gbogbo àwọn Pasuma náà ó kí wọn ó kó ṣùpá ó kí ìràwọ̀ ó kí gbogbo tí mo kúrò bẹ́ẹ̀ gbogbo àwọn ìtàn wọn náà ká kí ló ṣe máa nìyí kẹ ṣé kò mọ̀ pé bàbá wọn wà bí mi ṣé kò ní. mi ò gbọ́ yín lọ ẹ mí pé wọn ò dárúkọ yín rárá láti. rárá mo ní yẹ́s ọmọ ìtì míì nǹkan kan ló ń sọ pé òun bá fún jíjẹ́ mi lójú nǹkan. tọ́ ọ̀rọ̀ náà lẹ́sìn bẹ́ẹ̀ lẹ́sìn gbọ́n yẹn láti ẹnu Alhaji Kollington Àyìnlá ẹ̀yin tèmi kí wá ní opinion tí yín gan ìyàwó ló kọ sí yín ẹ má gbàgbé láti fi ṣọwọ́ sí abala àríwísí kẹ́ bá láìkì kẹ́sì bá tẹ share button kẹ́ fi ṣọwọ́ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà tọ́lọ́wọ́ ọba mi ọba láwùrà tó bá ṣe bẹ́ẹ̀ tó fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn a ó tún máa pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.